Bàbá mi. Ẹni ẹyẹ ṣulé lórí rí ní mọyì fìlà. Ẹni rìn òhò rí ní mọyì aṣọ. Ẹni ìgógún lẹ́sẹ̀ rí ní mọyì bàtà. Bèrè lọ́wọ́ ẹni tí ò ní bàbá láyé mọ́, yóò ròyìn iṣẹ́ tí bàbá ń ṣe láyé ọmọ. Igi ní ń bẹ lẹ́yìn ọgbà tí ò fi wó. Iyọ̀ ní ń bẹ nínú oúnjẹ tí ò fi tẹ́. Èròjà ló pé nínú ọbẹ̀ tó fi dùn létè. Bàbá ọmọ ló ń bẹ láyé ọmọ tó fi ń pé ọmọ wa ni. Bó o pé mò ń pọ́n bàbá mi, ìwọ bu ẹnu àtẹ́ lu bàbá rẹ. Ẹni tí yóò kúrò ńlé láfẹ̀mọ́jú tí yóò wọlé padà láàjìn torí ká má ba kàtàn mọ́nàmọ́ná. Ọ̀pọ̀ bàbá ló pàjùbà sílẹ̀ tó fi ṣu sébè àmọ́ tí ò dúró jẹ́. Bẹ́ẹ̀ Elédùà ò ṣe é pè lẹ́jọ́. Ẹ fọwọ́ igi wọ̀ ọ́ nígbà tí ó bá ń rúwé. Èyí tó bá wọ́wé ẹ gbóríyìn fún. Àsìkò tó bá ń rúwé làá fi ṣàgbo. Àsìkò tó bá ti wọ́wé làá fi dáná. Iyì tí kìí láéláé tán ni tigi. Ọkàn mi láyé bàbá mi, òkú rẹ̀ àbí àyè rẹ̀.